So mo kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ẹ tún káàbọ̀ sí kíláàsì èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò níbi tí a ti máa ń kọ́ ara wa bí a ṣe lè sọ èdè Yorùbá. Kí wá ní ohun tí a fẹ́ kọ́ lénìí o? Orin akọ́mọníwà. We want to learn a song. This song has to do with our education. Orin yìí máa sọ fún wa ìdí tó fi yẹ kí akẹ́kọ̀ọ́ kí ó máa ka ìwé, ìdí tó fi yẹ kí akẹ́kọ̀ọ́ kí ó máa fetí sí olùkọ́. That is, as a student, as a pupil, you must listen to your teacher. You must be obedient when your teacher says right. When your teacher asks you to do your assignment, your homework, you do everything. So orin yìí ló máa sọ fún wa pé ó dára kí a máa ṣe àwọn nǹkan tí olùkọ́ bá ní kí a ṣe kí a má bàa gba òdo. Òdo means zero. You know, when your teacher gives you a class work to do and you score 0/10, will you be happy? No, you won't be happy. Inú ẹ ò ní dùn tó bá gba òdo nínú 10. Ṣùgbọ́n tó bá gba 10, if you score everything, you'll be happy, you'll be glad, you'll be amazed. So this song will tell us that it is good to listen, to obey our teachers, and to study, especially when the examination is approaching. That it is good to study even before examination. So this is the objective of today's class. So I'm going to be showing us pictures. You can see àwòrán àwọn akẹ́kọ̀ọ́ tó ń kàwé. You can see that these children, they are busy reading. They are reading. So àwa náà gbọ́dọ̀ máa ka ìwé before examination. Ká máa kàwé, ká máa ṣe assignment wa. You should do your homework. Whatever your parents and your teacher ask you to do it on time. Ìyẹn ni a fi máa ń mọ ọmọ tó dára. Orin náà lélẹ́yìí. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo. Ẹni tí kò bá, let's read together. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. Don't forget I said that òdo, gba òdo gangan, that is to score 0. So òdo means 0. So this song is telling you that if you study, you won't score 0 in your exam when it is time. So you can see this boy. He scored F. F means fail. You will not fail. So ẹni tó bá ti ṣe exam, tí kò bá ti fetí sí olùkọ́, tí olùkọ́ bá ń sọ̀rọ̀ ní class, tí kò ṣe assignment, tí kò ṣe homework ẹ̀, ó máa gba F, and F means fail. Do you want to fail? Rárá o, we will not fail. And that's why we need to study. We need to be attentive in class when our teacher is explaining. You can see these people. Àwọn inú wọn dùn, they were excited because they passed their examination. They passed their homework. They did excellently. And I know you can also do excellent. So we're going to learn this song. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. Now we want to learn the song better. Let me sing it before we do that. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo,
kò ní gbòdo èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. Are you ready? Now we want to learn the song. Ó yá o. Aha, aha, aha. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. Let's go. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. One more time, go! Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Ẹni tí kò bá fojú sí ẹ̀kọ́ rẹ̀ yóò gbòdo lọ́jọ́ ìdánwò. Èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo, èmi kò ní gbòdo lọ́jọ́ ìdánwò. Wow, that's interesting. Nítorí náà a ò ní gbòdo, ẹ jẹ́ kí a máa ka ìwé wa o. Níbí ni ọ̀gbẹ́ni Táíwò yóò ti máa sọ pé ó dàbọ̀ o.